Hallelujah. 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 Praise the Lord. Hallelujah. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run a gbé ọ̀gá fún àkókò yìí. A gbé ọ̀gá fún ọwọ́ àánú ìwọ Ọlọ́run. A gbé ọ̀gá fún owó ọ̀fẹ́. Èyí tá a rí gbà láàárọ̀ yìí. Ìwọ lọba tó ń pa á mọ́, ìwọ lọba tó ń dá a sí. Ìwọ lọ́lọ́run wa, ìwọ tí kò yí padà. Ìwọ níbi ìsádi wa, ibi agbára wa. Bàbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Olúwa gbà yín wa. Bàbá àtọ̀ wa lórúkọ Jésù Olúwa nú agbára rẹ̀. Ní àárọ̀ yìí lórúkọ Jésù Olúwa nú agbára rẹ̀. Ní àárọ̀ yìí Olúwa fi ìṣẹ́gun rẹ̀ hàn. Ní àárọ̀ yìí Olúwa bú jáde. Ní àárọ̀ yìí a fẹ́ rí ọ, járí ọ. Ní àárọ̀ yìí 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 lórúkọ Jésù Olúwa járí ọ. Ní lórúkọ Jésù Olúwa fagbára rẹ̀ hàn. Olúwa fi ìyanu rẹ̀ hàn. A ó sì máa gbé ọ̀gá. A ó sì máa yìn lógo. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ọlọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tó fún wa yìí o. Àti àǹfààní ńlá tó fún wa lónìí. Ọba tí ò yí padà, ọba tó jẹ́ Ọlọ́run wa fún wa. Ọba tó jẹ́ ibi ìsádi, ibi agbára wa. Ibi ìrànlọ́wọ́ wa, ibi ààbò wa ń gbogbo ìgbà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù ó máa ṣeun lórí ayé mi. Olúwa máa ṣeun, ẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ìgbà kan rí. Ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ayé. Ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá. O bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó yìn. Kó dúpẹ́ lọ́wọ́ ọba tó ní ohun gbogbo lójúlójú lórí ayé rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé Jésù máa ṣeun. Olùgbà ló máa ṣeun nítorí tèmi o. Nítorí àwọn ọmọ mi ń kọ́ ó máa ṣeun. Nítorí ayé mi ó máa ṣeun. O bá yìn kó yìn lógo kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó fi tọkàntọkàn ní pé Jésù ó máa ṣeun. Ọba tó pọ̀ nípa àti agbára ó ṣe. Ọba tó pọ̀ nípa àti agbára ó máa ṣe. Aláàbògó ṣe ni ó máa ṣe. Ẹlẹ́rù ni ó máa ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ohun tó ń ṣe lórí ayé rẹ lọ́wọ́lọ́wọ́. Fún ohun tó ti dáwọ́lé, fún ohun tí ó parí. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù ó máa ṣeun. Bẹ́ẹ̀ kó fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run yìí pé Jésù ó ṣeun. Kí ni fi dúpẹ́? Kí ni fi san rírì orí rẹ wọ Ọlọ́run lórí ayé mi? Kí ni fi dúpẹ́? Kí ni fi san rírì rẹ lórí ayé àwọn ọmọ mi? Kí ni fi dúpẹ́? Kí ni fi san rírì orí rẹ lórí iṣẹ́ mi gbogbo? Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ń pa ọ́ mọ́. Ó ní ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa olùpamọ́ mi. Olúwa olùjí mi. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Yóò pa mí mọ́. Yóò pa mí mọ́ lọ́wọ́ gbogbo. Yóò pa àlà àtàbọ̀ mi mọ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù máa ṣeun. Olùgbàlà ó ṣe. Olùgbàlà ó ṣe. Olùgbàlà ó ṣe. Olùgbàlà ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọlọ́run ìyanu máa ṣeun. Akọ́dá ayé olùgbàlà ó máa ṣeun.
Jésù ó máa ṣe. Jésù ó ṣe. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára. Èmi lọ àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Àyàn ọba mímọ́. Àyàn olóore wa. Kábíyèsí. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára. Àwa yìn ọ́, àyàn ọba mímọ́. Ó ṣé o, àyàn olóore wa. Àyàn olùgbàlà. Ọba tó ṣàgbára wa. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Dúpẹ́ lọ́wọ́ Jésù ó máa ṣe ohun gbogbo. Olúwa ga ó tóbi. Ó tóbi. Ẹgbẹ́ Olúwa ga ó tóbi. Akọ́dá ayé. Ó tóbi. Ẹgbẹ́ga, gbéga, gbéga, gbéga. Ó yá o. Gbéga, gbéga o. Tóbi o. Ó Olúwa ga ó tóbi. Ó tóbi. Ọwọ́ rẹ̀ dà. Ọwọ́ Olúwa ga ó tóbi. Olódùmarè ńlá. Ó tóbi. Ọwọ́ Olúwa ga ó tóbi. Akọ́dá ayé sẹ́. Ó tóbi. Gbéga, 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 gbéga. Gbéga, gbéga o. Tóbi o. Ó Olúwa ga ó tóbi. Ó tóbi ju ayé lọ sẹ́. Ọwọ́ Olúwa ga ó tóbi. Akọ́dá ayé. Ọwọ́ Olúwa ga ó tóbi. Akọ́dá ayé mi sẹ́. Ó tóbi. Gbéga, 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 gbéga. Olúwa ga. Gbéga, gbéga o. Tóbi o. Olúwa ga ó tóbi. Ó tóbi.
mà ṣeun o. Jésù mà ṣeun o. Jésù ṣe o. Ọlọ́run ìyanu mà ṣeun o. Màá fi fún Jésù. Èrè ìrànlọ́wọ́ mìíràn ni kò ṣe yín. Gbogbo bí bóyá mi bá fi lówó sẹ́. Màá fi fún Jésù tó gbà mí là. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kábíyèsí máa fi Jésù. Èèyàn lọ́wọ́ mìíràn ni kò ṣe yín. Gbogbo bí bóyá máa fi lówó sẹ́. Jésù máa ṣeun. Olùgbàlà mi ó máa ṣeun. Akọ́dáyé mi ó máa ṣeun. Ọlọ́run ìgbàlà mi ó máa ṣeun. Ọba tí ò fi mí sílẹ̀ ó máa ṣeun. Ọba tó dúró ti ayé mi ó máa ṣeun. Ọba tó pa mí mọ́ ó máa ṣeun. Ọba tó kà mí kó kọ́lọ́run tó kà ọkàn àwọn alààyè èèyàn lénìí among the living. Ọlọ́run mà kà ọ́ mọ́ wọn. Dúpẹ́ lọ́wọ́ Jésù kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Jésù ṣe. Olùgbàlà ó máa ṣeun. Olùgbàlà ó máa ṣeun. Bá mímọ́ ó máa ṣeun. Jésù ó ṣe. Alágbára gíga ó ṣe. Alágbára gíga ó ṣe. Ẹlẹ́rù ni yóò máa ṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa sọ fún Jésù gbogbo ẹ̀ṣẹ̀ rẹ pátá. Olúwa dáríjì.
Olúwa dáríjì, Olúwa dárí àṣírí mi jì mí, gbogbo ẹ̀ṣẹ̀ mi wájú ìwọ Ọlọ́run Olúwa dáríjì. Gbàdúrà Olúwa wọnú ọkàn mi wá, gbàdúrà pé Olúwa wọnú ọkàn mi wá, Olúwa wọnú ọkàn mi wá, Olúwa fi ọkàn mi ṣe gbogbo rẹ̀, Olúwa wọnú ọkàn mi wá. Bẹ́ẹ̀ kó gbàdúrà kó bèrè kí Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ. Olúwa wọnú ọkàn mi wá, Olúwa wọnú ayé mi wá, Olúwa wọnú ọkàn mi wá, Olúwa wọnú ayé mi wá. Sọ mí di ènìyàn ọ̀tọ̀, Olúwa gbàkóso ọkàn mi, Olúwa gbàkóso ayé mi. Gbàdúrà kí Ọlọ́run kó gbàkóso ayé rẹ, kí ẹran ara kó dòkú ní ayé rẹ lónìí, kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè. Gbàdúrà lórúkọ Jésù, ẹran dòkú ní ayé mi, ẹ̀mí Ọlọ́run di ààyè ní ayé mi lónìí. Ẹ̀mí lórúkọ Jésù wọnú ayé mi lọ. Olúwa gbé ọkàn mi wọ̀, Olúwa gbé ayé mi wọ̀, Olúwa gbé ọkàn mi wọ̀, Olúwa gbé ayé mi wọ̀, Olúwa gbé mi wọ̀ lónìí bí iná ni. Olúwa gbé ayé mi wọ̀, wọnú ọkàn mi wá. Mazika ludagaba o shakatalia. Gbàdúrà lórúkọ Jésù k'Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ. Ẹ̀mọ́ wọnú ọkàn mi, ẹ̀mọ́ wọnú ayé mi. Lórúkọ Jésù kí ẹ̀mọ́ kó wọnú ọkàn rẹ lọ lónìí. Ọlọ́run gbàdúrà fún ẹ̀mí Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá. Gbàdúrà kí ẹ̀mí Ọlọ́run kó jọba nú ayé rẹ. Ẹ̀mọ́ jọba nú ọkàn mi, ẹ̀mọ́ máa bọ̀ wá. Olúwa jọ̀ọ́ mazigagaga ó ṣàkátàlíà. Ẹ̀mọ́ kó jọba nú ọkàn rẹ lónìí. Olúwa wọnú ọkàn mi wá. Ní orúkọ Jésù, etí ìgbọ́ àti àyà àgbàṣe, etí ìgbọ́ àti àyà àgbàṣe, èyí tí tíyàn fi ń tẹ̀lé ìwọ Ọlọ́run, èyí tíyàn fi ń tẹríba fún ìwọ Ọlọ́run. Olúwa gbé wọ̀ mí. Ọlọ́run bẹ̀rẹ̀ fún agbára ẹ̀mọ́ kó wọnú ọkàn rẹ lọ. Etí ìgbọ́ àti àyà àgbàṣe, èyí tíyàn fi ń tẹ̀lé Ọlọ́run, èyí tíyàn fi ń hùwà bí Ọlọ́run, èyí tíyàn fi ń ṣe Ọlọ́run tọkàntọkàn, èyí tíyàn fi ń jẹ́ tiẹ̀ lónìí. Gbàdúrà kó wọnú ayé rẹ lọ. Olúwa wọnú ọkàn mi wá. Mayadabo kó pèlè satalia. Ọlọ́run gbàdúrà, Olúwa wọnú ayé mi wá. Tí Ọlọ́run bá ti wọnú ayé rẹ wá, ogun rẹ ṣẹ́ nìyẹn. Tí Ọlọ́run bá ti wọnú ayé rẹ wá, ayé rẹ gba àtúnṣe nìyẹn. Tí Ọlọ́run bá ti wọnú ayé rẹ wá, ayé rẹ gbójútùú nìyẹn. Orúkọ Jésù dáadáa. Olúwa wọnú ayé mi wá. Ẹ̀mọ́ máa bọ̀ wá. Káì sàdáàkà. Kò ń ṣowó nìkan lèèyàn fẹ́ o. Èèyàn fẹ́ ẹ̀mí Ọlọ́run nú ayé rẹ̀. Kò ń ṣe dára nìkan ni o. Èèyàn fẹ́ ẹ̀mí Ọlọ́run nú ayé rẹ̀. Olúwa wọnú ayé mi wá. Olúwa tú ayé mi ṣe. Olúwa tú ayé mi ṣe. Olúwa wọnú ọkàn mi wá, mú mi tẹríba fún ọ. Ní orúkọ Jésù, gbogbo ọkàn tó ga sí Ọlọ́run, Olúwa rẹ̀ sílẹ̀ lónìí. Gbogbo ọkàn tó ga sí ìwọ Ọlọ́run, gbogbo ọkàn tó ga sí ọ̀rọ̀ rẹ̀, gbogbo ọkàn tó ga sí ìwà rẹ̀, gbogbo ọkàn tó ga sí ìṣe rẹ̀ nínú ayé mi lónìí, Olúwa mú kúrò. Ó yá máa bọ̀ wá. Gbàdúrà kí ẹran kó dòkú, kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè. Ẹran dòkú nínú ayé mi, ẹ̀mí Ọlọ́run di ààyè. Orúkọ Jésù dáadáa. Ẹran dòkú nínú ayé mi, ẹ̀mí Ọlọ́run di ààyè. Ó yá gbàdúrà kí ẹran kó dòkú, kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè nú ẹ. Làkàfà kàtàlíà. Gbàdúrà sẹ́, ẹran dòkú nínú ayé mi sẹ́, ẹ̀mí Ọlọ́run di ààyè. Ní orúkọ Jésù, ẹran kó dòkú, kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè. Ní orúkọ Jésù, mazikatali kàfàyà. Gbàdúrà sẹ́, ẹran dòkú ní ọ̀rọ̀ mi, ní orúkọ Jésù, nínú ìṣe mi, nínú ìwà mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Wá ẹ̀mí mímọ́. Wá alágbára, alágbára o. Wá o. Ẹ̀mí mímọ́. Wá ẹ̀mí mímọ́. Ẹ̀mí olóore o. Wá alágbára, alágbára o. Wá o. Ẹ̀mí mímọ́ sẹ́. Wá
sẹ́ wá ẹ̀mí mi máa lórí ayé mi o wá alágbára o wá o óyá ẹ̀mí náà olóde wá ẹ̀mí mi máa óyá kíákíá wá alágbára lórí iṣẹ́ mi o wá o óyá o ẹ̀mí mi máa o wá ẹ̀mí mi máa ẹ̀mí Ọlọ́run o wá alágbára wá o óyá o óyá sọ bẹ́ẹ̀ lórí iṣẹ́ rẹ láyé wá o óyá mi gbọ́ lórí ayé àwọn ọmọ rẹ wá o àìsàn jàjàjà óyá máa bọ̀ alágbára wá o óyá gbogbo agbára tó ní kó máa dòdò kó ṣèké wá o óyá gbogbo agbára tó fi ẹ́ sínú àṣetì wá o óyá o ìdìbòjá lónìí sẹ́ wá o ìgbọ́ àyàká bàyàká ẹ̀mí olóore o wá o óyá kó já ìdè óyá kó tú ìdè wá o óyá kó ṣe ọ́ lóore sẹ́ wá o óyá kó lànà báyọ̀ fún ẹ wá o ìgbọ́lọ́kọ Jésù óyá sọ̀kalẹ̀ wá sẹ́ wá o ẹ̀mí Ọlọ́run o wá o àdàlàbà síta yàrá óyá o wá o óyá lórúkọ Jésù. Ǹjẹ́ kò mọ̀ pé kò sí nǹkan tí yẹn lè dá ṣe láyé, kò sí nǹkan tí yẹn lè mú tí ò bá ṣe agbára Ọlọ́run. Jésù náà mọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan tí yẹn lè dá, kò sí nǹkan tó lè dá ṣe. Ó lọ sọ fún àwọn ọmọ yẹn pé ó ní ẹ lọ jókòó sí yàrá ẹ̀wù kẹ lọ dó sígbò, ó ní ẹ jókòó sí Jerusalem ẹ má lọ bí kán wọn. Ó ní àtẹ̀jẹ́ yẹn bá gba agbára. Bí sọ pé ó nígbà tí ó ní ẹ̀yin ó gba agbára ní ìgbà tí ẹ̀mí mọ́ bá bàlẹ̀ yín. Agbára ẹ̀mí mọ́ tó bá bàlẹ̀ ayé èèyàn kò jẹ́ pé kò lè ṣe Ọlọ́run nìkan. Agbára ẹ̀ ló máa jẹ́ kó o lè ṣe nǹkan tó yẹ kó o ṣe láyé. Agbára ẹ̀ ló máa jẹ́ kó o débi tó o lè dé. Agbára ẹ̀ ibi tó fẹ́ dé. Agbára ẹ̀ ni kò jẹ́ kí ọ̀fọ̀ ọ̀tá kó bá ayé rẹ̀. Àbí òkú wọ́n ní ẹni tó rógún àrìdán kì í já yán. Ẹni tí ò lógun gámálé kò lè mú ọ̀tá pìàpìà. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n agbọ́ Ọlọ́run bá wà nínú ayé yẹn táyé olú ẹ̀ bá gba agbára ipa ayé kan ò lè káyàn. Ó porúkọ Jésù ohun tó fẹ́ dà yẹn wàá dà á. Agbára tí ń ṣán ọ mọ́lẹ̀ kò ní ṣán ọ mọ́lẹ̀ mọ́. Agbára tí ń gbárí sọnù kò ní gbárí. Ọlọ́run wọ̀ mí ní agbára bíi iná lónìí. Jẹ́ kí ayé mi gba agbára, orí mi ò gbúdọ̀ bú. Ayé màkàrí ṣáìdà orúkọ Jésù dáadáa mi tó wáyà mo kọ́ ní àfihàn kúta yẹ̀dá ìwà ayé mi gbà á, ayé mi gbàgbà lónìí. Ẹ má gbé mi wọ̀ bí náà, ó yá gbàgbára, ìwà ayé mi gbàgbára ní orúkọ ogun ayé ò gbúdọ̀ borí mi. Tọmọtọmọ má kàlí àdàbò sàtàlíà, ogun ayé ò gbúdọ̀ gbé mi sálẹ̀ sẹ́. Orúkọ Jésù dáadáa ìwà ayé mi ò wà ilà píwúrì kálí àsídà, ìwà ayé mi gbà agbẹ́ ẹ̀ má wọnú mi. Lè brada kàpà ó fẹ́ ṣeré láyé, agbá tó mú ọ ṣeré nìyẹn, agbá tó mú ọ lu àlùyọ nìyẹn, agbá tó mú ọ débẹ̀ nìyẹn sá. Wà gbá Ọlọ́run wọnú ayé mi, wà ní àbàsáìdà. Mi gbúdọ̀ jẹ́yàn lásán, mi gbúdọ̀ wà bẹ́ẹ̀. Ayé mi ò gbúdọ̀ rí bákan náà mọ́. Mazida kula pàtàyà. Orúkọ Jésù dáadáa, ipa yóò gbúdọ̀ ká, ọ̀fọ̀ ojú oorun ò gbúdọ̀ bọ̀ ọ́. Orúkọ Jésù, ìwà ayé mi gbàgbára, ìdènà àti já sọnù.
ó dá kó ṣe kó rí tiẹ̀ ṣe, ó dá kó débẹ̀ láyé, ó dá kó débẹ̀, ó dá kó rí tiẹ̀ dìmú. Ó yá orúkọ Jésù. Agbára Ọlọ́run wọnú ayé mi, agbára tó mú ẹ̀ṣẹ̀ láyé, agbára tó mú ẹ̀ṣẹ̀ wọnú ọkàn mi lọ lónìí. Libradakura bawusataya. Olúwa gbé agbára láwọ̀ mi, Olúwa gbé agbára rẹ̀ wọ̀ mí. Ìwà ayé mi gbàgbára, ìwà ayé mi gbàgbára, ìwà ayé mi gbàgbára, ìwà iṣẹ́ mi gbàgbára, ìwà ìrìn àjò mi gbàgbára, ìwà ayé àwọn ọmọ mi gbàgbára, ìwà ayé ara mi gbàgbára, ayé àwọn èèyàn yìí kò gbàgbára. Olúwa gbé agbára wọn. Màdíàbà kúrò àbàyà. Abáwọn gbàdúrà kó bèrè fún agbára ńlá, agbára tó mú ọ bọ́, agbára tó mú ọ délé ìlérí ẹ láyé, agbára tó mú ọ ṣeré, agbára tí ẹ bọ́ lóògùn àtàṣàṣì ò lè rà. Olúwa wọ̀ mí ní agbára bí iná ni. Olúwa wọ̀ mí kí ogun ayé mi kó parẹ́, kó ogun ayé mi kó pòórá. Masaida, agbára tó ń dá ogun para sórí ológun, agbára tó ń dá èpè para sórí elépè, agbára mọ́dàrí kan, agbára tí ò ṣe fọwọ́ kàn, tí ò ṣe wò lójú, agbára tí ò ṣe mú, agbára tí ò ṣe fọwọ́ kàn. Ó yá pé orúkọ Jésù. Olúwa wọ̀ mí, Olúwa wọ̀ mí, Olúwa wọ̀ mí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Bẹ́ẹ̀ kó mọ̀ pé nínú ọkàn Ọlọ́run fẹ́ fún ẹ lágbára. Kò ní ìdí kéèyàn jàǹpátá lọ sí. Ó dá kéèyàn mú sacrifice, like what I mean by sacrifice, go extra length to get it. But God ever willing, Ọlọ́run ó wà willing at all time to release the power to you. Báwo mo ṣe fẹ́ gbàgbára? Ọlọ́run is willing at all time. Because ó mọ̀ pé you can't survive it. Èèyàn lè borí ẹ̀. Kò sí bó ṣe lè ṣe. Mi ò mọ̀ bí èèyàn ṣe lè ṣe o. Èmi ò mọ̀ o. Tí o bá ti ní nǹkan tó ń sà, tó ń gbé só, tó ń ṣe kinní, tó o bá ti ní nǹkan tó ń tọ́lá, tó ń tọ́jẹ, tó o bá tiẹ̀ ń tọ́lá, jọ́ka àwọn tó gbé fún ẹ, àwọn tó gbé kinní yẹn tó ń tọ́lá yẹn fún ẹ, àwọn kan tún ju àwọn yẹn lọ o. Tó bá fi bí kò sẹ́ni tó ju Ọlọ́run lọ, ètò ẹ̀pọ̀ Ọlọ́run ló fi ṣe di àbò rẹ̀. Tó bá yẹ pé Ọlọ́run ló fi ṣe di àbò rẹ̀, kò sí bẹ́ẹ̀ ni. Orúkọ Jésù yìí lágbára, orúkọ Jésù yìí ní agbára o. Òṣogbo ó sá, àjẹgbọ́ ó wọlé lọ. Orúkọ Jésù lágbára, ó lágbára o. Orúkọ Jésù yìí lágbára láyé. Orúkọ Jésù yìí lágbára. Òṣogbo ó sá, àjẹgbọ́ ó wọlé lọ. Orúkọ Jésù yìí lágbára. Bàbá, orúkọ Jésù yìí agbára láyé. Orúkọ Jésù yìí agbára. Ó yá o, ìwúgbọ́ ó sá, àrùn gbọ́ ó wọlé lọ. Orúkọ Jésù yìí agbára, ó lágbára. Orúkọ Jésù yìí agbára láyé mi o. Orúkọ Jésù yìí agbára. Òṣogbo ó sá, àrùn gbọ́ ó gbọ́dọ̀ lọ. Orúkọ Jésù yìí agbára. Conference instructions. To Ẹnìkan ó miss sùn the lọ́tọ̀ conference, ìgbà press tó star máa jí. 0. To hear the caller count, press star Ìgbà tó 2. máa jí. To exit the conference, press Ìgbà star tó máa 3. jí. For this help message, Ìgbà tó pè. press star 4. Ẹ má dáhùn fóònù ẹ Access lórí. listen only mode, press Come on. Ìgbà tó máa jí, nǹkan kan ṣẹlẹ̀ sí. Ohun tó bá ń gbénú ẹ náà wá pè jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn máa jí lójú àlá. Paripa. Pa kí ni? Nǹkan tó máa pè jáde lẹ́nu ẹ̀ paripa ni. Pa ṣé bọ́ tó bá sùn tó kú kó lórúkọ Jésù. Pé kí a sì forúkọ kan fún ni. Ètò gbogbo orúkọ lọ.
pé ní orúkọ Jésù kí gbogbo eékún kó wọlẹ̀. Ọlọ́run jẹ́ kí agbára rẹ kó wọnú mi lọ lónìí. Ó dẹ kó ṣe inú ọdún yìí àṣetì ó yẹ kó fi ayé rẹ lẹ̀. Àmúbọ́ àìrọ́mọbí ó yẹ kó dohun ìgbàgbé. Ní orúkọ Jésù agbára Ọlọ́run wọnú ayé mi lọ. Mo pàwúrà sáyẹ̀dà bàbá yàbá. Bẹ́ẹ̀ kó pọ̀ orúkọ Jésù dáadáa. Ó dẹ kó orí tiẹ̀ ṣe inú ọdún ìṣẹ́. Ó dẹ kó orí tiẹ̀ gbà. Agbára Ọlọ́run wọnú ayé mi lọ. Ìwọ ayé mi gbàgbára. Ìwọ ìṣẹ̀dá mi gbà. Ìwọ orí mi gbà. Ìwọ ṣẹ́ mi gbà. Ó dá kiri ṣe ní oṣù yìí. Ó dá kiri ṣe ní ọdún yìí. Ó dá kiri ṣe ní ọdún yìí sẹ́. Ó dá kiri mú. Ó dá kiri gbà mú. Ó dá kiri ṣe. Àbálòpọ̀ orúkọ Jésù wáyé mi gbàgbára. Orúkọ Jésù mi àdí àbúrú kàpálì àsídà. Ìwọ ayé mi gbàgbára. Ìwọ orí mi gbàgbára. Ìwọ ṣẹ́ mi gbàgbára. Ìwọ agbára ṣètì tó di ayé mi mú. Ìwọ agbára àmúbá tó di ọ̀nà mi mú. Ìwọ agbára tí ò fẹ́ kó kọjá. Agbára tí ò fẹ́ kó ṣeré. Agbára tí ò fẹ́ kó róore gbà. Agbára tí ò fẹ́ kó róore dìbò láyé. Mo ní wọ́n pọ̀ orúkọ Jésù. Màgádà bàgúdà bàkútà yá. Ẹ̀yà pọ̀ orúkọ Jésù dáadáa. Óyá. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Bẹ́ẹ̀ kò ṣe à fídíò yẹn. Mọ̀ pé bí ọ̀sẹ̀ kan ní ìsinmi lórí line. Gbà mí máa wò lórí line kí. Hallelujah. I'm here now, so share it again. Hallelujah. Mẹ́kò jẹ́lábùkún fún ọmọnìkejì. When that's the first thing we do here. Kò jẹ́lábùkún fún. Hallelujah. Jẹ́lábùkún fún. Hallelujah. Jẹ́lábùkún. Make sure you share the video. Let me see. I think I have a few people that share it already. Àwọn kan tó wà ńbẹ̀ lórúkọ Jésù. Ìyanu kò share lórí ayé. Àwọn kan wà kàn tẹ̀ ní nǹkan tí ẹ sọ lọ́wọ́ kan ní pápápá. Wọ́n á ti jù síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ. Wọ́n á ti lọ́wọ́ kan ní wọ́n tiẹ̀ ní nǹkan sọ fún wọn. Wọ́n á tẹ̀ tí. Mọ̀ pé a máa ń gbàgbé ni. Ìyẹn kì í sọ bẹ́ẹ̀ a máa ń gbàgbé ni. Yàrá fọwọ́ kan tẹ̀. Ó porúkọ Jésù. Agbára tó ń ṣeré láyé. Agbára kan ni o. Má fara wé yan. Ọ̀pọ̀lọpọ̀ kò sọ àṣírí fún ẹni. O má fara ewé yàn kó bèrè lọ́wọ́ yàn pé kí ló ń jágbára rẹ. O bọ́ sọ pé àyìnyàn ọba mímọ́, àyìnyàn olóore wa, àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára wa, àyìnyàn ọba mímọ́, àyìnyàn olóore wa, àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára wa. Ó ní bí agbára wa. Àyìnyàn ọba mímọ́, àyìnyàn olóore wa, àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára. Bàbá o, àyìnyàn ọba mímọ́, àyìnyàn olóore wa, àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára. Àyìnyàn ọba mímọ́, àyìnyàn olóore wa, bàbá àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára. Àwa yìnyàn ọba mímọ́, bàbá àyìnyàn olóore wa, àyìnyàn olùgbàlà, ọba tó ṣàgbára wa. Ó orúkọ Jésù Olúwa mo ti dé. Agbára tó ń ṣe rere, agbára tó ń rí tiẹ̀ ṣe láyé. Olúwa gbé wọ̀ mí. Agbára tó ń rí tiẹ̀ gbà. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fún àwọn èèyàn tó bá ti kàn án. Ayé á máa jákulẹ̀. Ayé á máa jákulẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa dáwọ́lé. Ṣùgbọ́n nígbà tó ń bá ti gbé ọwọ́ lé kinní yẹn, ẹni kinní yẹn á dàrú. Orúkọ Jésù sẹ́. Agbára tí ń ṣeré, agbára tí ń wọnú ìṣeré lọ. Agbára tí ń gbare láyé, agbára tó ń rí tiẹ̀ ṣe sẹ́. Agbára tó ń rí tiẹ̀ dìmú, agbára tó ń rí gbà. Bóyá orúkọ Jésù wọnú ayé mi. Lẹ́kọ̀ọ́ pé orúkọ Jésù, agbára tí ń ṣe rere. Agbára tí ń ṣe rere láàrin àwùjọ.
àgbà tí kì í jẹ́ tí àgbà tó mú ayé ẹni tẹ̀síwájú tí ò mú ayé ẹni dèrò ẹ̀yìn nínú ẹbí wọn ti mọ̀ bẹ́ẹ̀ sista lágbájá níta ni ò tí ì rí kankan bí wọn ní sista lágbájá ni wọ́n ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀ ti mọ̀ pẹ̀lú ogun ẹ̀ ní o mọ̀ sista yẹn ni sista wo ni tí o tó ń wọ́ ọmọ yẹn tó wọ́ ọmọ tó wọ́ ọkọ yẹn sista yẹn wo ni ó yá pọ̀ orúkọ Jésù àgbà tí ń ṣe rẹ̀ láyé màsájà kúlàbàkúdàyà ó yá kó wọnú ayé mi àgbà tó rí tiẹ̀ ṣe àgbà tó rí tiẹ̀ gbà àgbà tó rí tiẹ̀ dìmú àgbà tó wọnú rẹ̀ lọ àgbà tó rí tiẹ̀ gbà borúkọ Jésù mayadara ó ṣèkélé ẹ̀bọ̀ wò borúkọ Jésù ó yá àgbà náà kó wọnú ayé mi àgbà náà kó wọnú ayé mi àgbà ayé mi gba dídára Ọlọ́run borúkọ Jésù wọ ayé mi gba dídára Ọlọ́run wọ ayé mi gba dídára Ọlọ́run Ọlọ́run borúkọ Jésù àgbà tó rí tiẹ̀ ṣe àgbà tó rí tiẹ̀ gbà borúkọ Jésù àgbà tó pọ̀ sínú oríire gbogbo àgbà tí ń dàgbà ní oríire gbogbo àgbà tí ń tẹ̀síwájú ní oríire gbogbo àgbà tí ń pọ̀ sínú oríire gbogbo àgbà náà wọnú ayé mi lọ borúkọ Jésù àgbà tí ń lu àlùyọ ní orúkọ Jésù màdí àbàwọ̀ tàyà àgbà tí ń gbà nínú ìyà àgbà tí ń gbà ní òṣì àtẹ̀gàn àgbà tó ń gbàyàn ní orúkọ lọ́wọ́ ogun ìdílé ní orúkọ Jésù àgbà tí ń gbàyàn lọ́wọ́ ta àgbà náà wọnú ayé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa máa sọ fún ó dáa pé ọ̀rẹ́ mi jara mọ́ṣẹ́ iṣẹ́ ní gíga gíní kan abẹ́yìntì bí ọ̀lẹ́ là ń rí tí Ọlọ́run ò bá gbà iṣẹ́ ò lè gbẹ máa sọ fún yàn pé ó mú ọ̀pọ̀lọpọ̀ wá ti rìnrìn àjò kan especially gbogbo àwọn àtàwọn wá sí western world yìí wá ti dé ìlú òyìnbó àti pé kí ló tún kù gbogbo ẹ̀ ń lọ oró sí lọ ni ọ̀pọ̀lọpọ̀ ń tan ẹ̀ ní o ti gbọ́ Ọlọ́run mú kó gbàdúrà ní Nàìjíríà ní gbàtàwà Nàìjíríà la máa ń gorí òkè la máa ń gorí ilẹ̀ o ti mú pẹ́pẹ́pẹ́ kó o múra sọ́rọ̀ rẹ Ọlọ́run ní ń gbà yín lọ́wọ́ ìyà Ọlọ́run ní ń gbà yín Olúwa gbà mí lọ́wọ́ ìyà tí ń di ayé mi Olúwa gbà mí níbi tí ọ̀tá dúró sí fún mi láyé Olúwa gbà mí lọ́wọ́ ìyà tí ń di ayé mi o níbi tí ọ̀tá dúró sí fún mi láyé ẹ filẹ̀ ẹjọ́ mari ẹjọ́ lọ lóyìn ẹjọ́ oníṣẹ́ ẹ filẹ̀ Olúwa gbà mí Ọlọ́run ní ń gbà yín Olúwa gbà mí níbi tí ọ̀tá dúró sí fún mi láyé ọ̀pọ̀lọpọ̀ á jẹ́ kí ayé ẹ̀ dá ìbẹ̀rẹ̀ rẹ̀ dá ṣùgbọ́n alẹ́ rẹ̀ lọ́dọ́dẹ ẹ̀fílẹ̀ ṣé kó mọ jẹ́mi di mí láàárọ̀ ẹ̀fílẹ̀ ìyá ń dòde lálẹ́ ayi makula pure sida baka paulia ìwúra bí la kúrò síra Olúwa gbà mí lọ́wọ́ yà Olúwa gbà mí níbi tí ọ̀tá dúró sí fún mi láyé ẹ̀yin ọgbọ̀n ọ̀rọ̀ ẹgbà ayé mi o ẹ̀yin ọgbọ̀n ọ̀rọ̀ ẹgbà ayé àwọn ọmọ mi o ẹ̀yin ọgbọ̀n ọ̀rọ̀ ẹgbà iṣẹ́ mi o mo ti jí ní àárọ̀ iṣẹ́ ó yẹ gbà mí lọ́wọ́ ìyà ẹ gbà mí lọ́wọ́ ègún ẹ gbà mí lọ́wọ́ apá òkùnkùn ẹ gbà mí lọ́wọ́ ipá òkùnkùn ẹ gbà mí lọ́wọ́ apá òkùnkùn ẹ gbà mí lọ́wọ́ ẹ̀jẹ̀ òkùnkùn makari paori sílaba ó yẹ gbà mí liada di brodagaba mazike brodokopilie sikaba maluba ruba kule peori sílaba ya malube kotoligaba buadua lórúkọ Jésù Kristi Olúwa wa ìránṣẹ́ Ọlọ́run ló sọ̀rọ̀ kan àti bàbá ló sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n ní arábìnrin kan wà wọ́n ní tí ò bá ti jẹun dustbin bó ṣe lówó tó bó ṣe ní nǹkan tó bá ti lọ mú oúnjẹ jẹnu trash kò tí wà satisfy tí ò bá ti lọ sínú trash kó lọ mú oúnjẹ kó fi sẹ́nu bẹ̀ kò tí tẹ́ lọ́rùn ogun ọ̀tá ni ó porúkọ Jésù gbàgbé tó ọ̀tá dórí fún ayé mi gbogbo tó ń dojú tì mí gbogbo tó ń yẹ ẹ̀gàn mi lónìí gbogbo tí ayé ń tọ́ka sí èyí tí ò tọ́ sí mi mo lábàáwú sàkàtà yàrá ọmọ Ọlọ́run ni ọ́ ó ní ọmọ Ọlọ́run la ó sì máa pè wọ́n ọmọ Ọlọ́run ni ọ́ gbogbo tí ayé fi ń jẹ méjì tí ò tọ́ sí ayé mi ò gbogbo tí ò yẹ kó síbẹ̀ tí wà ń bẹ̀ ipò tí mo wà tí ò yẹ kí n wà Ọlọ́run fà mí jáde bẹ́ẹ̀ kó porúkọ Jésù ẹ̀tọ́ mi tí ayé fi ń dùn mí ohun táyé fi ń jẹ mí níyàwó táyé fi ń pọ̀ mí lójú ó yẹ ìlú ọgbọ̀n ní àárọ̀ ìṣẹ́ ó yẹ gbà mí ó yẹ já mi gbà ó yẹ já ayé mi gbà ó yẹ já ayé àwọn ọmọ mi gbà
ó yẹ já iṣẹ́ mi gbà, ó yẹ já ọ̀nà mi gbà, ó yẹ já ìrìn àjò mi gbà, ó yẹ já ògo mi gbà ní orúkọ Jésù, ó yẹ já ìpín mi gbà ní orúkọ Jésù. Lọ́wọ́ agbára mi, lọ́wọ́ ipá mi ní orúkọ Jésù, lọ́wọ́ agbára mi, lọ́wọ́ ipá mi ní orúkọ Jésù. Gbogbo agbára tó ní kò ní jẹ́ kó ṣeé ṣe, gbogbo ipá tí ò ní jẹ́ kó ní kò ní ìdìmú ní orúkọ Jésù. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo ní lọ́wọ́ ní máa mi gbà o, lọ́wọ́ ní máa mi gbà, lọ́wọ́ ní máa mi gbà, lọ́wọ́ ní máa mi gbà. Bàbá o, bàdá ni kò ṣe o, torí Ọlọ́run ayọ̀ lọ́wọ́, lọ́wọ́ ní máa mi gbà. Oya o, lọ́wọ́ ní máa mi gbà. Adéyẹ̀kú, bàbá o, lọ́wọ́ ní máa mi gbà. Bàbá tó súre sẹ́yìn ó ṣègbè, lọ́wọ́ ní máa mi gbà. Bàbá tó dìde ó ṣègbésẹ̀, lọ́wọ́ ní máa mi gbà. Ayé bàbá ni kò ṣe o, torí Ọlọ́run ayọ̀ ìwọ́sẹ̀, lọ́wọ́ ní máa mi gbà. Oya kí ló ń béèrè níwájú Ọlọ́run? Kí ló fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ọ sẹ́ẹ̀? Oníkìlò fẹ́ kí Ọlọ́run kó jà fún ọ sẹ́sẹ́. Àjàdà báàlù ṣèkètèrè àbá. Oya lórúkọ Jésù. Oya o, oníkìlò béèrè sẹ́ lórúkọ Jésù. Àsáàtà yàgà, oya gbàsẹ́. Ìyáyé rẹ̀ kì í sẹ́ lórúkọ Jésù. Oya kórìí gbàsẹ́. Màkàlíà lórúkọ Jésù. Ògùn tó ti lé. Oya lórúkọ Jésù. Lóòní máa ráyọ̀ mi gbà. Ọlọ́run o, lóòní máa ráyọ̀ mi gbà. Bàbá àti ìpàdé jẹ́ kó ṣègbè. Lóòní máa ráyọ̀ mi gbà. Lórúkọ Jésù. Lóòní máa ráyọ̀ mi gbà. Bàbá o, bàbá lọ́ńdà ni kò ṣe o. Ọlọ́run ayọ̀ ìránṣẹ́. Lóòní máa ráyọ̀ mi gbà. Lóòní máa ráyọ̀ óyá. Lóòní máa ráyọ̀ mi gbà. Lóòní máa óyá bàkúlà bàyà. Lóòní máa ráyọ̀ mi gbà. Óyá kò gba ilẹ̀. Lóòní máa ráyọ̀ mi gbà. Lóòní máa lórúkọ Jésù. Ọlọ́run ṣe lè fún ṣẹ́ṣẹ́ṣẹ́. Lóòní máa ráyọ̀ mi gbà. Mo ní kọ́ Ọlọ́run kó ṣe tìrẹ láyé. Lóòní máa ráyọ̀ mi gbà. Mo ní kọ́ Ọlọ́run kó tọ́ ní ìrè rẹ. Lóòní máa ráyọ̀ mi gbà. Òǹkà wà ìgbà míì èèyàn wà ní ipò kan àbí nǹkan kan tí èèyàn ń gbàdúrà fún, òun náà pè ní kò ṣe má ní. Ọlọ́run gangan wàá sọ fún Ọlọ́run pé Ọlọ́run mọ̀ pé kíní kò ṣe má ní kíní lórí ayé mi o. Kò ṣe ìgbà míì máa sọ fún Ọlọ́run gbọ́ kíní kò ṣe má ní ló ń pè é. Ṣé tó márì tó ń wá ọmọ ni kò ṣe má ní ọmọ, ó dẹ́kun òní ni, tàbí ó wà lẹ́nu iṣẹ́ ògúngbélé, ó yẹ kó sanwó rẹ́ǹtì, ó yẹ kó sanwó bíìlì ẹ, kò ṣe má ní lówó. Òkúta kọ́ ṣe ń gbóró gbogbo òun ṣe tó bá sọ́jú ọ̀gàn ìfọ́tí ni níwájú landlord. Bẹ́ẹ̀ ni kò rán ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, ó kò owó ẹlẹ́ni, kò ṣe má ní ni. Ìwé ìgbélú ó wà ń bẹ̀, wọ́n ti sọ fún ẹ pé ó láti ní nǹkan kan ni, kò ṣe má ní ni, kò ṣe má ní ni. Olúwa má jẹ́ ohun rere kó dùn mí sẹ́ẹ̀. Olúwa má jẹ́ kó ohun rere kó jẹ mí níyà. Lógún ọ̀run ẹ̀yàn dá fún mi sẹ́ẹ̀. Kò ṣe má ní lọ́mọ. Olúwa fún mi lọ́mọ mi, tó bá ipò ọmọ ló ń béèrè. Orúkọ Jésù dáadáa. Kò ṣe má ní ọkọ, òtútù yìí pọ̀ jù. Olódùmarè fún mi tèmi sẹ́ẹ̀. Rakapa yagaba. Mẹ́kọ̀ọ́ pọ̀ orúkọ Jésù.
kò ṣe má ní níṣẹ́ ẹ̀yin ogun ọ̀run o ó yẹ yànda tèmi fún mi àmàtàkàtà yàgàbà àlàáfíà ní àgọ́ ara mi kò ṣe má ní ní ẹ̀yin ogun ọ̀run ẹ̀ yànda tèmi fún mi orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run o kò ṣe má ní ọmọ ẹ̀yin ogun ọ̀run ẹ̀ fún mi tèmi sẹ́ ó yà pé orúkọ Jésù bẹ́ẹ̀ kó ogun ọ̀run kó yànda tiẹ̀ fún wa ó yẹ mú tèmi lé mi lọ́wọ́ 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 ní orúkọ Jésù àní kí ni kò ṣe má nínú ayé rẹ kó ní kò béèrè sẹ́ mo ní kí ni kò ṣe má nínú ayé àwọn ọmọ rẹ ó dá kí àwọn ọmọ mi kó sàn kó yọjú láyé ní orúkọ Jésù ó dá kí àwọn ọmọ mi ká sàn kó yọjú láyé ó dá kí lórúkọ Jésù kí iṣẹ́ mi kó gba àtúnṣe kò ṣe má nínú owó àwọn gbàdúrà sẹ́ màríàbà orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ mú tèmi lọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa èèyàn kan gbàdúrà èèyàn kan gbọ́ bẹ́ẹ̀ kó gbàdúrà rárá ọfà ọ̀tá má jò bà mí èèyàn kan gbàdúrà ó bẹ́ẹ̀ kó gbàdúrà dáadáa orúkọ Jésù tó bá yẹ kó gbé ọwọ́ ní ara rẹ kó gbé ọwọ́ ọ̀tún kó gbé lórí rẹ kó gbàdúrà ọfà ọ̀tá má jò bà mí ní orúkọ ẹni tó bá ta kó padà sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́rù ni ó gbèsè ẹrù ọ̀ràn tó dìlẹ́ ẹlẹ́rù ni kó gbé ọfà ọ̀tá má jò bà mí èèyàn kan gbàdúrà lórúkọ Jésù ọfà ọ̀tá má jò bà ọmọ mi má jò bà iṣẹ́ mi ọfà ọ̀tá má jò bà ìrìn àjò mi ọfà ọ̀tá má jò bà mí Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ọfà ọ̀tá má jò bà mí ní Olúwa dá ọfà padà sórí ọlọ́fà Olúwa dá ìpè padà sórí elépè ẹni tó robi kò ní kó forí gbé ní orúkọ Jésù ẹni tó gbẹ́ kòtò kó jì sínú rẹ̀ sẹ́ orúkọ Jésù ọfà ọ̀tá kò gbúdọ̀ bà mí ní orúkọ Jésù ibikíbi tá a ti fẹ́ ta Olúwa dá padà síbẹ̀ ibikíbi tá a ti fẹ́ ta ní orúkọ Jésù àrẹ́gíṣẹ́gi ni ó orí ara ẹ̀ ni ó forí gbé ó yá màwúrà bá wúṣẹ kàpàlíà orúkọ Jésù dáadáa mi tó wà ọfà ọ̀tá má jò bà mí lóru ni má jò bà mí lójú oorun ni má jò bà mí lójú ayé ni má jò bà mí lọ́sàn-án ni má jò bà mí lẹ́nu iṣẹ́ má jò bà mí ní ìrìn àjò má jò bà mí ní orúkọ Jésù ọlọ́run gbàdúrà sẹ́ ọfà ọ̀tá má jò bà mí ní orúkọ Jésù ipa ọ̀tá má jò ká mí ipa òkùnkùn ní orúkọ Jésù má jò mú mi ó yá ọfà ọ̀tá má jò bà mí ọlọ́run gbàdúrà sẹ́ orúkọ Jésù mi tó wà ọfà ọ̀tá má jò bà mí ó yá gbàdúrà sẹ́ ní ibikíbi tá a bá ti ta Olúwa dá padà síbẹ̀ ọfà àṣetì ọfà àmúbọ̀ ọfà ìtìjú ọfà ẹ̀gànláyé ní orúkọ Jésù mo ní má jò bà mí Olúwa dá ọfà padà sórí ọlọ́fà Olúwa dá èpè padà sórí elépè orúkọ Jésù sẹ́ ó mà nídìí tí mo ní kó fi gbàdúrà yẹn tí ò bá nídìí sẹ́ ràdàbí àwòsàlìyàdà mẹlúbẹ kò di àbáyé ní òròtìríà fi kòtòríà rẹbàwù sẹkẹtìlíà gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ó fẹ́ dogun ó fẹ́ dọ́gbọ̀n torí pé wà ń pò kan ló fi ń ronú mo fẹ́ ní nǹkan kan mo fẹ́ ra mọ́tò o mà wà ń pò kan ló fi ń rò bẹ́ẹ̀ tí tọwọ́ ọ̀tá bá gbá olúwa ẹ̀ mú ìgbà míì tó bá wò ó gbà míì just ordinary headache ní ẹ̀bá tó bá mú olúwa dáadáa olúwa kọ́ gbà owó kẹ̀ ẹ jẹ́ kó rí fífọ́ yìí lọ níyàn ìyẹn ìwà olúwa kọ́ máa ro mo fẹ́ dín nǹkan mo fẹ́ lọ́kọ̀ nílé ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbọ́kọ̀ wá síwájú ẹ̀rùn àpẹ ẹ̀jọ̀ ẹ̀ ń tó náà ẹ gbé lọ ẹ jẹ́ kíkílé tó ń ṣe ní kókó lọ náà o àní mo ní kó gbàdúrà sẹ́ olúwa ọfà ọ̀tá má jò bà ó nìdí mo fẹ́ kó gbàdúrà àníṣẹ́ ọfà ọ̀tá má jò bà mí ibikíbi tá a bá fẹ́ ta olúwa dá padà olúwa dá ọfà ọ̀tá padà ọfà àṣetì ọ̀pọ̀lọpọ̀ wọn á ta ọfà sáyé ẹ̀ á máa wá káàkiri ní kò ní rí
a kàn máa wá gbogbo yẹn a máa rí òun níbo ti fẹ́ rí wọ́n ti tafà fún a máa wá káàkiri ni gbogbo yẹn a máa dáwọ́lé wọ́n máa rí gbà tí a kàn máa ṣe tí a máa ó porúkọ Jésù ọfà ọ̀tá má jò ba iṣẹ́ mi iṣẹ́ táwọn yẹn ń ṣe tó ń kọ́lé ìlú táwọn yẹn wà tó ń ṣoríire ibẹ̀ lómi àwa máa rí gbèrè arákùnrin kan mo wá ayé ẹ̀ títí àmú èmi kan mọ̀ pé wọ́n ti wọ́n nǹkan lù ú èmi gangan mọ̀ pé eléyìí ó ní ìdí ìgbọ́wọ́lé kò ṣe ìgbọ́wọ́lé tó tún kí ní kátà gbé lórí aṣọ mi ẹ̀ máa kọ́ kí ló ń ṣe orúkọ Jésù sẹ́ mìíràn bí ó lè káàlì sí dàbàkúlà bàbíra ọmọ ọ̀tá májò bá ayé mi májò bá iṣẹ́ mi májò bá ìrìn àjò mi Olúwa já ayé mi gbà ó yá ọmọ Ọlọ́run gbàdúrà ọfà ọ̀tá májò bá mi ní orúkọ Jésù màríà bá ó ṣe kábàlíà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa mo gbàdúrà fẹ́nìkan ibikíbi tá a fẹ́ ta ọfà sórí ayé rẹ ibikíbi tá a fẹ́ ta ọfà sí ọ torí pé o ti fi Ọlọ́run ṣe lè sáàdì rẹ torí pé o ti wojú Ọlọ́run fún ìgbàlà ọkàn rẹ lónìí àti ìtúsílẹ̀ ayé rẹ ọfà náà kó padà sórí lọ́fà ibikíbi tá a fẹ́ ta ọfà sórí iṣẹ́ rẹ sí ìrìn àjò rẹ sẹ́ ọfà náà kó padà látòní lórúkọ Jésù kó dẹdẹ ìṣẹ́gun ogun ayé rẹ kó dogun gbàgbé lórúkọ Jésù kó róhun tọ́ka sí kó róhun dìmú láyé ẹnikẹ́ni tó bá pinnu ibi lórí ayé rẹ lórúkọ Jésù kó tẹ́rí gbé ìfọwọ́sowọ́pọ̀ òkùnkùn lórí ayé rẹ sẹ́ lórúkọ Jésù kó tú kádànù Màríà bàbá sàtàlì àrà ìfọwọ́sowọ́pọ̀ fún òkùnkùn lórí ayé rẹ lórúkọ Jésù kó ṣègbé ogun ilé tó tà ọ́ sógun ìta lónìí lórúkọ Jésù ogun náà kó dogun ìgbàgbé àti ilé àti tìta lórúkọ Jésù kó dogun ìgbàgbé ogun ilé èyí tó ṣílẹ̀kùn fún ogun ìta kó wọlé sínú ayé rẹ lọ Màríà dàbò kàpọ́là sí ìdáyà ní ìrìn àjò rẹ sẹ́ lórúkọ Jésù ó yá lórúkọ ogun náà kó ṣègbé ẹnìkan mo gbàdúrà ohun tó bọ́lẹ̀ lọ́wọ́ rẹ lórúkọ Jésù kọ́rọ̀ kó dá padà fún ọ màkàlì síra kálí bá sútàlì àbàbòdàyà mo ní ohun tó bọ́ ẹ̀yàn kan mo ń gbàdúrà fún ọ Màríà bá sí tẹ̀lé àbá mi ì bá dárúkọ nísìnyí mà wúlà píórì kálí bá síra pólíà mo ń orúkọ yẹn XSE làdélì àdáni kálí bá síra pólíà wà ilé àlè píórì síra kálí bá síra bá ọjọ́ jábọ́ lọ́wọ́ rẹ lórúkọ Jésù kọ́lọ́run kó dá padà ó yá ogun ọ̀run kó dá padà fún ọ ó yá gbà ohun tó bọ́lẹ̀ lọ́wọ́ rẹ lórúkọ Jésù kó dọ́run kó dá padà ẹ̀yin ogun ọ̀run ẹ dá padà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa ìdí tí mi fi máa dárúkọ ní pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi bá dárúkọ lẹ́yìn pé ẹ̀yin mọ́mẹ́ntà ẹ̀ sọ yẹn mo ti wà lẹ́nu kìíní o ti ṣe díẹ̀ o so ní kò jẹ́ kí n máa fẹ́ máa dárúkọ ìgbà mi máa dárúkọ I know that person mo ti rẹ́ tó pè rí gẹ́gẹ́ mọ́mẹ́ntà ẹ̀ sọ yẹn mo mọ sísítà kan ni èmi ò mọ o. lóòní máa ráyọ̀ mi gbà 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 dandan ni kò ṣe o orí Ọlọ́run láyọ̀ lóòní máa ráyọ̀ mi gbà bàbá lóòní máa ráyọ̀ mi gbà bàbá.
tí èèyàn fi ń gbàdúrà ni pé o fẹ́ gbari lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni kò yẹ pé òun àdúrà ó mú ó jẹ́ kí èèyàn wà in tune with God or connect with God ibẹ̀ èèyàn fi ń fi ọ̀rọ̀ rẹ̀ lọ Ọlọ́run tí Ọlọ́run náà fi ń dá sí ọ̀rọ̀ ayé ẹni kì í pé kí èèyàn gbàdúrà nìkan ọ̀pọ̀lọpọ̀ mo ní máa sọ pé bẹ́ẹ̀ yìí tẹ́ máa ń ṣe àfídíò yẹn àánú mi ẹgbẹ́ máa ń fún ara mi ẹgbẹ́ máa tún gbàdúrà fún gọ̀ọ́sẹ̀ táyé tó ń tẹ gbogbo àtàyé ń rí mo ní ayé ń retí nǹkan kan ni ayé ń wò ó wọ́n kàn lè dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ á sì dá fún ọ̀pọ̀lọpọ̀ ojú òtí wọn tó bá wo péjì wọn kìkì àdúrà ni kìkì àdúrà ló wà lórí péjì wọn ṣe ń dúró lé ìsinmi gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ ni ó dá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá sì wo péjì ẹ̀ náà ó rẹ́rìn náà ni pé ṣé ilé náà lè tún wò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ayé retí ògo rẹ o ayé retí ayé retí ògo rẹ o láyé Olúwa yá ó yá ayé retí ògo rẹ o ayé retí ògo rẹ o bàbá o ayé retí ògo rẹ o Jésù Olúwa jáde jáde lórí iṣẹ́. Bóyá o ẹbí rẹ̀ ti di ògo rẹ̀ o. Ọ̀rẹ́ rẹ̀ ti di ògo rẹ̀ o. Ayé rẹ̀ di ògo rẹ̀ o. Láyé Olúwa bóyá jáde bóyá Olúwa bàbá. Àyà bàtà. Bóyá sá Olúwa bóyá jáde Olúwa bóyá jáde Olúwa bóyá jáde Olúwa jáde. Lọ́kàn mi gbàdúrà Olúwa fi kankan hàn mí ó ti pẹ́ gan-an ìdí màá bí wọ́n ń sọ̀rọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ fún ayé ẹnìkan máa ṣòro ọ̀fẹ́ láìpẹ́ yìí Olúwa fi kíni hàn mí Olúwa fi ìṣẹ̀lẹ̀ hàn mí pé ìṣẹ̀lẹ̀ báyìí ń bọ̀ o pé á ṣẹlẹ̀ mo wá fún Ọlọ́run mo ní Olúwa má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ o Olúwa sọ fún mi pé ẹnìkan mo fẹ́ fi dá lójú Olúwa sọ fún mi pé ìṣẹ̀lẹ̀ yẹn tí mo rí yẹn kò ní ṣẹlẹ̀ ó ní tó bá ti ṣẹlẹ̀ ó ní mo fún ẹ ní àyè kó lọ jẹ gbogbo ayé tó fẹ́ jẹ kò ṣe kó bá wù ẹ́ kò ṣe gbogbo wọn kò misbehave kò ṣe anything tó bá fẹ́ ó ní tó bá kú màá ní kó wọ sílé sí ìjọba Ọlọ́run tó bá fi lè ṣẹlẹ̀ o pé nǹkan tó sọ yẹn tí kìíní yẹn bá ṣẹlẹ̀ mo fún ẹ lórí ọ̀fẹ́ bó ti ẹ̀ fẹ́ kó lọ ṣe kó tó bá wù ẹ́ orí ọ̀fẹ́ kó lọ máa lọ bí tó bá wù ẹ́ kó tiẹ̀ tó bá tiẹ̀ wá kú tọ́ o màá jẹ́ kó wọ ìjọba Ọlọ́run ibi tó dá lójú nìyẹn pé àmọ́ fún ẹ lóṣù lólúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà Sátánì gbógun ló ti tọ́ kíní yẹn wá gbà ṣùgbọ́n kò ṣẹlẹ̀ Ọlọ́run yìí dànù ibi tí Ọlọ́run ní agbára bí nìyẹn ẹnìkan wà níbí ìdí mo sọ yẹn Olúwa ní kí n sọ fún ẹ pé ojú ò lè tiẹ̀ kó gbà bẹ́ẹ̀ gbà bí mo sọ fún ẹ Olúwa ló ní kí n sọ fún ẹ pé ipò tó wà yẹn òun á yí padà gbọ́ Olúwa ní kí n sọ fún ẹ pé ipò yẹn òun ó yí ipò yẹn padà ó dàbí pé màkàrí sáyà pàkúrò pàkàlíà pé ohun tó ń wò láyìíká rẹ bẹ́ẹ̀ ó dàbí ìtìjú bẹ́ẹ̀ ni pé ohun tó yọ ká yẹn ó dàbí ìtìjú nìka bìlò ó sì ká bìlà ó dà àríyá ṣùgbọ́n òun mú ọ jáde mbẹ̀ agbára ńlá ló fi mú ọ jáde kí ni adóhun ìgbàgbé kọ́lẹ̀ lónìí Olúwa sọ fún ẹ pé kàyídà olùfàlì kárìà kò lè bọ́lẹ̀ tó ẹ pé Olúwa ló sọ mo ní tí n bá gbọ́ àbí tí n bá gbọ́ kò lè mi rí kò bọ́lẹ̀ rí mi rí tí n bá gbọ́ ni o
tí n bá gbọ́ gbòkúgbò tí n bá gbọ́ kò bọ́lẹ̀, ohun tí mo mọ̀ ni kò lè bọ́lẹ̀ láíláí ni mi rí kò lè bọ́lẹ̀ tí n bá lè gbọ́ torí ọ̀rọ̀ Ọlọ́run kò ń ṣe ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ Ọlọ́run mo sọ pé tí n bá gbọ́ láti jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ kò lè bọ́, tó yẹ pé tèmi ilẹ̀ pápápá ni ṣùgbọ́n tó bá jẹ́ tiẹ̀ kò ńlá náà ni yóò mú kò lè lọ ni yóò lé ẹni yẹn mú. Àgbà mi àdàbẹ́ ń wí kí mo ti rí nǹkan àdàbẹ́ ń lọ báyìí á lé ẹni yẹn mú ni bẹ́ẹ̀ ni á lé mú kákáká gbọ́ ogun yẹn ó jáde ń bẹ̀ yóò sì dohun ìgbàgbé ibi tó wáyé káyà ó ṣàtàlẹ́bà ní orúkọ Jésù. Ìwọ ṣáà wo Ọlọ́run fún ìṣẹ́gun rẹ, má wo ohunkóhun wo Ọlọ́run fún ìṣẹ́gun rẹ. Ó ti pinnu ọkàn rẹ̀ pé òun á ràn ẹ́ lọ́wọ́. Ó ti pinnu ọkàn rẹ̀ pé òun ó ràn ọ́ lọ́wọ́. Ó ti pinnu ọkàn rẹ̀ pé òun á ràn ẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ yóò sì rí. Jésù ó yá porúkọ Jésù, ojúmọ́ ti mọ́. Èrè kó wọ́n bá mi mo ṣe ń jáde lónìí, Olúwa èrè kó jáde fún mi. Lórúkọ Jésù, ọwọ́ mi kó bá, ọwọ́ mi kó kàn án. Ó yá porúkọ Jésù sẹ́, bó ṣe ń jáde lónìí, èrè kó jáde fún ayé mi. Ọwọ́ mi kó bá, ọwọ́ mi kó kàn án. Gbogbo tó ti ń gbà ládùúà, àdúà kó gbà fún mi láyé. Àdúà kó jẹ́ fún mi. Àdúà kó gbà fún mi. Àdúà kó jẹ́ kékeré gbà nìkan kó jẹ́ fúnlú ẹ̀ ní ohun tó ṣe pàtàkì yẹn gbàdúrà àìmọye báwo ká bàdó kàpáyà kí àdúà kó mú èso jáde fún ayé olú ẹ̀ ní orúkọ Jésù. Àdúà kó jẹ́ fún mi. Olúwa ṣe bí agbára lórí ọ̀rọ̀ mi ní orúkọ Jésù. Ìtàn ayé mi kó yí padà sí rere. Ọba tó yí Jábésì padà, èyí tó mú ẹ̀gàn tàbùkù nú ayé rẹ̀, èyí tó mú yẹ̀yẹ́ kù nú ayé rẹ̀. Màdíàbà kó sàkáàlì àrà èèyàn kan Olúwa ní kí n sọ pé a ó tún kọ gbọ́, a ó tún kọ fún ọ. Màkúlà pure síra káyà èèyàn kan nìyẹn o. Olúwa ní kí n sọ fún ọ pé a ó tún kọ yàrá kúlà pure síra káyà rà, a ó tún kọ fún ọ. Mi ní bèrèdó kàpàdíà àmọ́ kátà ti kọ ṣùgbọ́n gbọ́, Olúwa ní kí n sọ fún ọ pé a ó tún kọ fún ọ, a ó tún kọ fún ọ. Lè gé ní àdìsí kébìà borúkọ Jésù sẹ́. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ dìde sí ọ̀rọ̀ mi lórí ayọ̀ mi kó dé ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí n rí tèmi ṣe, Olúwa jẹ́ kí n rí tèmi dìmú, Olúwa jẹ́ kí n rí tèmi gbà. Orúkọ Jésù àdúrà kó gbà fún mi láyé. Ẹ̀yin ogun ọ̀run ẹ dìde sí ọ̀rọ̀ mi, ẹ̀yin ogun ọ̀run ẹ dìde sí ọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù. Màtú dàdàbàbò mo ti fi ọ̀rọ̀ mi lọ, mo ti fi ọ̀rọ̀ mi lọ, mo ti fi ọ̀rọ̀ mi lọ. Oya mo ti fi ọ̀rọ̀ mi lọ, mo ti fi ọ̀rọ̀ mi lọ. Ayé mi kò gbà dídára. Mo ti sọ̀rọ̀ mi fún Ọlọ́run. Mo ti sọ̀rọ̀ mi fún ọ. Má wò mí nínú, mo ti sọ̀rọ̀ mi fún ọ. Mo ti sọ ipò tí mo wà fún ọ. Mo ti sọ tó ṣe inú ayé mi lílọ. Màá tó tòlíà, Olúwa má wò mí ràn mọ́. Ọlọ́run mo ṣáà ti fi ọ̀rọ̀ mi lọ. Ọlọ́run mo ṣáà ti fi ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi lọ. Ọlọ́run mo ṣáà ti fi ṣẹ́ mi lọ. Mo ti fi ìrìnàjò mi lọ. Mo ti fi ayé àwọn ọmọ mi lọ. Mo ti fi ìdáwọ́lé mi lọ Ọlọ́run. Ojúmọ́jò tì mí. Orúkọ Jésù mi tó wá sẹ́. Mo ti fi ọ̀rọ̀ ìrìnàjò mi lórílẹ̀‐èdè yìí mo ti fi lọ. Mo ti fi ọ̀rọ̀ ṣẹ́ mi lọ. Ọlọ́run gbàdúrà kó sọ fún Ọlọ́run. Ọlọ́run mo ṣáà ti fi ọ̀rọ̀ mi, mo ti fi ọ̀rọ̀ mi lọ. Mo ti fi ọ̀rọ̀ ayé mi lọ. Mo ti fi lọ ṣáà ní kí ó ní commit your way unto Lord. And he shall see you through. Ó ní àmì ìgbúdọ̀ learn not on your own understanding. Mo ṣáà ti fi ọ̀rọ̀ mi lọ. Sọ fún Ọlọ́run sẹ́, Olúwa mo ti fi ọ̀rọ̀ mi lọ. Mo ti fi ọ̀rọ̀ ayé mi, mo ti fi ìrìn àjò mi lọ. Mi lágbára, mi ní ipa kan. Mi ní ohun tí mo lè ṣe bí kò ṣe pé ìwọ ni mo wò fún ìrànlọ́wọ́. Mezudeke bí làgàdà o. Mo lúbẹ̀kẹ̀ rí àbá ó ṣàtàlíà. Ọlọ́run gbọ́ orúkọ Jésù kí ọ̀run kó dìde fún ìrànlọ́wọ́ rẹ. Ní orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi.
Olúwa wa Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀. Ohun tá a fi sábẹ́ kápẹ́ẹ̀tì yìí, kápẹ́ẹ̀tì kan lé bẹ́ẹ̀ pé ẹnu àbáwọlé, bẹ́ẹ̀ pé ohun tó máa ń gbé sínú ẹnu àbáwọlé yẹn, ohun tá a bá fi sí fún ọ lórúkọ Jésù kí Ọlọ́run kó mú kúrò fún ọ. Ohun tá a bá fi sí ẹmọ ṣé kápẹ́ẹ̀tì la fẹ́ pè é, ohun tá a máa ń gbé sẹ́nu ẹ máa ń gbé sẹ́nu tó bá wọnú ilé yẹn, ohun tá a bá jù síbẹ̀ fún ọ lórúkọ Jésù kó máa tẹ̀ káàkiri, lórúkọ Jésù kó ṣègbé. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú kúrò ńbẹ̀, ẹ̀yin ogun ọ̀run ẹ mú kúrò ńbẹ̀, ẹ̀yin ogun ọ̀run ẹ mú kúrò ńbẹ̀. Lórúkọ agbára náà kó bàjẹ́. Àpáta tó dúró látòrí lọ lórúkọ Jésù kò ní dójú tì ọ́. Odomat Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi ṣe tèmi, ọ̀rọ̀ mi kó dayọ̀, ọ̀run wa yọ̀ mo gbó. Gbà ló dára, ọ̀run ayọ̀, ó kanlẹ̀kùn kílẹ̀kùn ṣí ni. Ọlọ́run ayọ̀ wo owó rẹ̀, bóyá bàbá mi ṣe tèmi, ọ̀rọ̀ mi tó dayọ̀. Ọlọ́run ayọ̀ wo. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, owó jìnnà. Bàbá mi ṣe tèmi, ọ̀rọ̀ mi tó dayọ̀. Méjọ kọ́dún ìtúbọ̀ Olódùmarè gbogbo agbára tó ń fa àkókò ṣòfò. Wọ́n bá mi ṣe tèmi, kọ́rọ̀ mi kó dayọ̀. Andele aushida buka pila sida gadaya. Bosuteli keri aketone. Minegi ya buka pura sida bakuta ya baside kea fonda. Momo mi le pele mi visa. Ṣùgbọ́n mi dẹ̀dẹ̀ pè ní stamp. Ṣùgbọ́n mo rí bẹ́ẹ̀ pé ṣé visa ní Olódùmarè. Bàbá mi ṣe tèmi nínú passport rèé. Kọ́rọ̀ mi kó dayọ̀. Yà ṣáàdìdà lùsì délé àbúkà pínlẹ̀ kí wọ́n lè sídà láyà. Oya, bàbá mi ṣe tèmi. Kọ́rọ̀ mi kó dayọ̀. Àmúwò rẹ̀. Ohun tó ti rìbáàsì yẹn, Ọlọ́run náà dára ẹ̀. Bàbá mi ṣe tèmi. Kọ́rọ̀ mi kó dayọ̀.
fún ayé rẹ fún ara rẹ̀ ni ó kó síbẹ̀. Ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò fún ayé ẹ fún ara rẹ̀ libradoli ká falusi kéta librodo ká pálíà. Ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò fún ayé ẹ ẹni yẹn kó gbọ́ bẹ̀ fún ara rẹ̀. Ìwọ ṣáà má ro bí kò yàn láyé o. Tí o bá ti jólú bí fún ara rẹ̀, tí o bá ti ń ṣe bí, ó jẹ́ kí ọ̀tá rẹ̀ kó máa gbẹ́ kó sì máa kó bẹ̀ fún ara rẹ̀. Á fún ara rẹ̀ gbẹ́ tán. Á ta ló yẹ kó wọ́ bí ẹ̀hún gangan ló yẹ kó wọ̀, òun ni ó bọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù yanu kò ṣe ó yá bèrè ohun tó fẹ́ lọ́lọ́run. O ti fẹ́ jáde lénìí. Olúwa mo fọ̀rọ̀ mi lọ o, mo fọ̀rọ̀ ayé mi lọ. Fi agbára rẹ ṣe tèmi sẹ́. Agbára rẹ ṣe tèmi o. Bàbá o, fàgbára rẹ ṣe tèmi. Fàgbára rẹ ṣe tèmi o. Fàgbára rẹ ṣe tèmi. Kó dára fún mi láyé. Ó ní kó dára fún mi lọ́run. Orí mi kò yẹ fún ìgbàlà. Fàgbára rẹ ṣe tèmi. Fàgbára rẹ ṣe tèmi o. Bèrè ohun tó fẹ́ sẹ́. Fàgbára rẹ ṣe tèmi. Ó yá bèrè ohun tó fẹ́. Fàgbára ṣe tèmi o. Mo ní kó gbàdúrà. Fàgbára ṣe tèmi o. Ó dára fún mi láyé. Ó dára fún mi lọ́run. Orí mi kò yẹ fún ìgbàlà. Fàgbára ṣe ayé rẹ kò yẹ fún ìgbàlà. Mo ní kó gbàdúrà kó bẹ̀rẹ̀ tó fẹ́ sẹ́. Ó yá o, ó yá o. Fàgbára rẹ ṣe tèmi. Bàbá fàgbára rẹ ṣe tèmi o. Ó yá kó bẹ̀rẹ̀ sẹ́. Ó yá. Ó tá a ti dé pamọ́ àwọn jáde. Ó yá kó tún sọ́lẹ̀ kìí. Ó tá a ti dé pamọ́ àwọn jáde. Ó yá. Ó tá a ti dé pamọ́ àwọn jáde. Bàbá o. Fàgbára ṣe tèmi. Orúkọ Jésù. Fàgbára ṣe tèmi. Ó yá tẹ́ o. Orúkọ Jésù. Fàgbára ṣe tèmi. Ó yá mi mú tó fẹ́. Fàgbára ṣe tèmi. Onítorí mi kò yẹ fún ìgbàlà. Fàgbára ṣe tèmi o. Mo gbàdúrà fún ohun tó gbèrò wájú Ọlọ́run kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ọ. Ọba tí ń gbọ́ àdúrà, ọba tí ń gbọ́ igbe àwọn tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àárọ̀ náà wà, àwa wà lóru. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ àtòru àti àárọ̀, agbára rẹ̀ ká gbogbo ẹ̀. Jẹ́ kí gbogbo àwọn èèyàn yìí kán rírí àánú gbà. Ohun tí ayé ti gbé pamọ́ fún ọ, ẹnìkan mo ń sọ àsọtẹ́lẹ̀ sórí ayé ohun tá a ti gbé pamọ́ yẹn. Ní orúkọ Jésù kí Ọlọ́run kó gbé jáde kó sì gbé lé ọ lọ́wọ́. Nínú ọ̀sẹ̀ yìí mo ní kó orí ẹ̀rí gbà. Ṣé èyí ni 7 ni? Èyí ni 7 àbí Liga Hausa àbí mo ṣì ràn ni? Àbí èyí ni 7? Mo lérò bẹ́ẹ̀ àbí èyí ni 7? Lórúkọ Jésù ìyanu kó ṣẹ lórí ayé ẹ. Liga Hausa káàdì ìyàwó kápálì àdá. Ọwọ́ ẹni kó kàn ọ́, ọwọ́ ayọ̀ kó wọlé tọ̀ ọ́ lọ. Bẹ́ẹ̀ ni ó sì rí. Mo ní kó orí etí ẹ gbà. Mo ní kó orí tí ẹ ṣe. Bẹ́ẹ̀ ni ó sì rí o. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Ẹnìkan kí ilẹ̀ tó ṣú, ọwọ́ rẹ̀ kan ayé ẹ. Mo ní kí ilẹ̀ òní tó ṣú, ọwọ́ rẹ̀ kan ayé ẹ. Á bẹ̀rẹ̀ ohun ọ̀tún lórí ayé ẹ látòun lọ. Màkàlì sí ìdẹ̀bà wò. Á bẹ̀rẹ̀ ohun ọ̀tún, ìpele ọ̀tún. Ohun tí mo ń wò yìí, ìpele ọ̀tún bẹ̀rẹ̀ lórí ayé rẹ látòun lọ. Látòní
ìpele ọ̀tún ìkálẹ̀ uzayiyabo a new foundation wàá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lónìí o ìpele ọ̀tún bẹ̀rẹ̀ nílùkù làwọn sàtàlíà ó bẹ̀rẹ̀ lórí ayé ẹ̀ láti ilé ní ẹni ìpele ọ̀tún o mílùkù lẹ́kọ̀ọ́ àmọ́ kí o lè tàlíà ìpele ọ̀tún bẹ̀rẹ̀ lórí ayé rẹ̀ láti lọ ayé rẹ̀ gbaríra kó o bẹ̀rẹ̀ sí lọ ṣeré bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa àtolùgbàlà wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 praise the Lord. Mo fẹ́ ká sọ fún gbogbo èèyàn pé the prayer is back online and I see some people go see and thank you for the love and really appreciate you. God bless you. Ọ̀pọ̀lọpọ̀ àmì ìpè mi lórí Facebook lórí Facebook ni ìgbà mi sometimes I look at it and Facebook sometimes but it's okay, but it's an avenue to reach God, to reach God's people. It's okay. God bless you. So I really appreciate everybody that's so concerned, calling that I'm okay. I really appreciate you and thank you for that love. Yeah. So now I'm back now. So God bless you. And you will God will strengthen you and uphold you. And also those in London, get ready. I'm going to put the flyer. The address is there down. Hallelujah. The date that will be coming down there. You can look at it. When you look at the red screen, you can see. But I have a little flyer to my send Jadi that you can see, that you can able to give to your friend. Those in Belton, is it? I think I'm right. Belton, right? Peckham, Manchester, Ireland, and also Wales. So please get ready. By God's grace, just get ready. And later on, I'll begin to put the meeting is open, but later on, I don't know yet what God has for us. When we getting close now, I don't know yet. I just know that I'm coming here, but later on, maybe before the date. So I don't know what the assignment that we're going to have. I don't know. Please, I'm telling you, as I'm sitting down, I don't know anything yet. But by God's grace, I know getting close or that day, I know something by God's grace. If God wants you to do anything, don't be afraid of that. I don't know. Let's just open whether we have to fast, whether we have to do anything. So I don't know yet. But let's just open for God's work and believe that God is going to do something great in your life. Hallelujah. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe lọ gbómi ẹ sókè bó yá omi ìsímọ́ ọwọ́ agbára kó wọnú mi lọ ọwọ́ àjíǹde kó wọnú mi lọ ọwọ́ ìtúsílẹ̀ kó wọnú mi lọ ọwọ́ ìyanu kó wọnú mi lọ lórúkọ Jésù. I pray for your sister ọwọ́ agbára kó kàn án ọwọ́ agbára kó kàn án ẹni tó gbàdúrà fún yẹn ọwọ́ agbára kó kàn án ọwọ́ agbára kó kàn án ọwọ́ ìṣẹ́gun kó kàn án ọwọ́ ìtúsílẹ̀ kó kàn án lórúkọ Jésù. Ibi tá a ti dé kọ́lọ́ kó tu ọ̀rẹ́ rẹ̀ tó mú dání kó fi sílẹ̀ makali sada ó gbàdúrà ọ̀rẹ́ rẹ̀ tó mú dání kó fi sílẹ̀ regada bó satalia ohun tá a gbà lọ kọ́lọ́run kó dá padà ohun tá a ti gbà lọ kọ́lọ́run kó dá padà lórúkọ Jésù kó rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Let us put in mind the prayer continue by 11 Eastern time, which is the English section 11, and also tomorrow prayer by 5 p.m. Eastern time, which is going to be around 10 o'clock tomorrow. And all our prayers and on Wednesday in the morning, Monday, Wednesday, and Friday. You know that this prayer on Wednesday, that means those in Nigeria and London. So let us put in mind that God will strengthen you. And also our daily prayer English in the morning by 6 a.m., which is your 11, those in Europe, and 9 p.m. is back. Everything is just back on. The Lord Jehovah God will strengthen us and uphold us in Jesus' name. Let us share the grace together. Oore ọ̀fẹ́ Jésù Kristu lọ́wọ́ ìfẹ́ mọ́tò Ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mọ́ lórúkọ Jésù bó ṣe ń jáde kó jáde sọ́wọ́ eré ó ní jáde sọ́wọ́ ikú lórúkọ Jésù ó ní jáde ìmọ̀ bó ṣe ń dárúkọ yìí alligator kò ń ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ alligator okun tó bá lanú lẹ̀ dì ọ́ ẹ̀yin ogun ẹ pa lẹ́nu mọ́ lórúkọ Jésù
ohunkóhun tó bá la ẹnu ẹ̀ sókè bí ọ́ kọ́lọ́run kó pa lẹ́nu, kọ́lọ́run kó gba nígi, ẹ̀yin ogun rẹ bá ń ṣáǹgì, olúwa pa lẹ́nu mọ́, olú tẹ pa mọ́lẹ̀ àti ejò mọ́lẹ̀, ó ní kì yóò ràn ọ́, oníjà olóró kan àtàwá ṣe sí ọ ní kì yóò ràn ọ́, ló kó fi eléyìí ṣe àtẹ̀gùn. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù mo ní kó fi eléyìí ṣe àtẹ̀gùn, àtẹ̀gùn ni kó jẹ́, ò ní bọ́ sẹ́nu ẹ̀, àtẹ̀gùn ni kó jẹ́, lórúkọ bó ṣe ń jáde àtẹ̀gùn ni kó jẹ́, màkàlì sídà àtẹ̀gùn ni kó jẹ́, kó fi eléyìí ṣe àtẹ̀gùn ni, bẹ́ẹ̀ ni ò ní bọ́ sẹ́nu ẹ̀, rógàgàbà ó ṣàkátà bíàdà, bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà rẹ ti gbà ó, àdúrà rẹ ti gbà ó, hallelujah, àdúrà rẹ ti gbà ó. He